ṣàyà iyọ̀ olúọ̀run o mọ̀mọ́ ṣàyà iyọ̀ olùdúró mi o mọ̀mọ́ ṣàyà iyọ̀ mọ̀mọ́ ṣàyà iyọ̀ mọ̀mọ́ jẹ̀bù ayé bù mí mọ̀mọ́ ṣàyà iyọ̀ mọ̀mọ́ jẹ̀gẹ̀ ayé sẹ́mi mọ̀mọ́ ṣàyà iyọ̀ mọ̀mọ́ jọ̀ràn ayé kan mi o. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè ọba àjíkẹ́ ọba àjíyìn elétí gbàròyé ọba kọ́dá ayé àti ọ̀run ọba tí kì í jẹ iyán èkìtì tí kì í jẹ ọbẹ̀ ìṣápá tí kì í jẹ ọbẹ̀ ilá alásèpọ̀ ọpẹ́ ló ń jẹ rẹ̀ mo dúpẹ́ fún bàbá olókè lẹ́ni Ọlọ́run alágbára wa gba ọpẹ́ àti ìyìn wa o bàbá èyí tí í ṣe ẹ̀ṣẹ̀ nínú ìwà àti ìṣe wa Ọlọ́run Elédùmarè wa dáríjì wá o mo wá fi ètò wa tènílé ẹ lọ́wọ́ o Ọlọ́run Elédùmarè ètò wa ètò lédè Èkìtì ti Yorùbá gbogbo nǹkan tí mo bá máa sọ lórí ètò yìí lẹ́ni Ọlọ́run alágbára wa gba àkóso má má jẹ́ kí n ṣì sọ o mo dẹ̀ fi gbogbo àwọn olólùfẹ́ mi tí wọ́n máa gbọ́ nǹkan tí mo bá sọ má yẹ kán ṣì gbọ́ o má yẹ ké tí wọ́n di o àwọn tó dẹ̀ máa ń ṣì gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run Elédùmarè ọlọ́jọ́ òní bá mi ṣí wọn ní etí ìgbọ́ o kó má ṣe ṣì ọ̀rọ̀ gbọ́ má yẹ kí gbogbo wa káàbámọ̀ lẹ́yìn wípé àdásí ọ̀rọ̀ lọ́rọ̀ ní orúkọ Jésù ní agbàdúrà àmín a rẹ̀ tún máa fi ọpẹ́ fún orúkọ rẹ níkẹyìn àmín ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ẹ̀yin olólùfẹ́ mi mo dẹ̀ kí gbogbo yín níbi tẹ́ ẹ wà lẹ́ni o èní á dára fún wa èní á san wá o ikú ò ní pa wá àrùn ò ní pa wá o ànírún gbé sọnù bí ò ṣe ibi ọmọ o mo dẹ̀ kí gbogbo yín ní àìkú ẹnìkan orúkọ mi ò yí padà o fún ẹ̀yin tẹ́ kọ́kọ́ máa rí mi fún ìgbà àkọ́kọ́ èmi ni Ayaba Táíwò Adébáyọ̀ ọmọ Èkìtì kété èmi èjìrẹ́ òrìlà kí ọba ọmọ wíníwíní lójú orogún èjìwọ̀rọ̀ lójú ìyá rẹ̀ èmi lọmọ olókè méjì takọtabo lórí ara wọn o ọmọ arìngbọ̀nràn mọ́ ìyàsúlẹ̀ ọ̀nì kankan àfúlẹ̀ àbárẹ̀ ẹ̀mìlà mo tún yàbàrá sílé olówó orí mi ọmọ aláwẹ̀ kan torí wíwẹ̀ kan mà kúrò sọjà kan wíkan nájà kan bomi alura ọmọ olóró àbẹjẹ ọmọ amúdàsílẹ̀ fúgbọ ẹnu pani lọ́nà òkè pa ní òlàwẹ̀ ìṣeré o àdúpẹ́ o ẹ ṣeun mi o mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ẹ máa bá mi pé ètò mi tẹ́ ẹ dẹ̀ máa ń ṣe àpọ́nlé ètò yìí tẹ́ ẹ subscribe tẹ́ ẹ share tẹ́ ẹ tún kọ́mẹ̀ntì Ọlọ́run á máa ṣe nínú iṣẹ́ ẹ̀yin o ní táwọ́ náà o ní rúbí ogun gbanigbani o nífa ẹrù ẹlẹ́rù báyìí ní gbẹ̀rù ẹlẹ́rù kẹfà ti yín lọ́wọ́ o Olódùmarè á bá wa gbé ẹrù wa á bá wa gbé dé ibùgbé ògo o mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wa pátápátá ẹ̀yin olólùfẹ́ mi lẹ́ni lórí ètò wa ètò lédè Èkìtì ó ní àwọn ọ̀rọ̀ kan tí mo fẹ́ sọ mo dẹ̀ fẹ́ kí gbogbo yín kẹ́ farabalẹ̀ dáadáa kẹ́ bá mi gbọ́ ètò yẹn láti ìbẹ̀rẹ̀ títí dé òpin kẹ́ má yí kúrò ńbẹ̀ fún ẹ̀yin tẹ́ kọ́kọ́ máa wò mí fún ìgbà àkọ́kọ́ ẹ jọ̀wọ́ kẹ́ bá mi subscribe kẹ́ dẹ̀ máa bá mi share ètò yìí ẹ jọ̀wọ́ o kò ṣe pé bóyá subscribe kan bó ṣe bóyá ó ní owó tá a máa ń gbà sí ìwọ̀n yẹn láti gbé ètò wa lárugẹ ni tó bá dẹ̀ ní ìgbà náà tá a bá ń ṣe live video ẹ jọ̀wọ́ ní live chat wa ẹ máa bá wa ṣe charity síbẹ̀ kẹ́ máa bá wa donate bó jẹ́ £1 £2 tágbára yín bá gbé ẹ fi síbẹ̀ torí ti àwọn YouTube láti máa gbé ètò wa lárugẹ ni kì í ṣe àwa la lówó o àmọ́ fún ìgbéga ètò wa láti máa fi ṣe gbogbo ẹ̀ òun ni ẹ̀yin olólùfẹ́ mi bó ṣe jẹ́ nìyẹn lẹ́ni lórí ètò mi ẹ jẹ́ kí kọ́kọ́ gbé orin torí mi tí ì kọ orin ara mi ni mo kọ ẹ jẹ́ kí kọ́kọ́ gbé orin kan sí tó máa ṣe atọ́nà fún mi lórí ètò lẹ́ni ṣe mọ̀ pé èmi náà kọrin ni mí ok o jẹ́ kí gbé eléyìí sí o.
nọmba mi rè kọ́ Ọlọ́run o. Nọmba mi rè kọ́ Ọlọ́run o. Iṣẹ́ kan ẹ̀dá lọ́ni ẹ̀mọ̀jú kan. Nọmba mi rè kọ́ Ọlọ́run o. Ìgbọ̀n mi rè kọ́ Ọlọ́run. Ẹ̀yin tèmi tẹ́ ẹ̀ bá mọ ìtumọ̀ orin yẹn torí èdè Èkìtì ni olórin wa yẹn ti fi kọ́. Délé Màtìnà wọ́n ti dolóògbé àmọ́ mo fẹ́ràn orin yẹn. Ẹ rí mọ̀ wípé àwọn olórin ayé àtijọ́ orin tó máa ń kọ bí àwọn bàbá wa Sànní Adé, àwọn bàbá wa Ebenezer Obey, àwọn bàbá wa Orlando, orin tó máa ń kọ orin tó jẹ́ pé ó máa ń ní kankan ṣe ni. Ayé ìsìn náà ni wọ́n ń gbìyànjú o, a lè sọ pé wọ́n gbìyànjú o, àmọ́ wọ́n ní sàwáwù tiwa nìyẹn torí sàwáwù tiwa nìyẹn. Àwọn ọmọ ayé ti báyìí tó bá gbé sí wá ní kí ló kọ̀wọ́ pẹ̀lú gbogbo wọ̀nyẹn kọ́sà àti jó tibítibí ní tiwọn. Ẹ má sọ pé ọ̀rọ̀ mi pọ̀ jù lẹ́ni. Ó ní ká fi ẹ̀gbọ́n mi rè fún Ọlọ́run, ìyẹn ni wípé ẹ fi mí sílẹ̀ fún Ọlọ́run. Ẹ fi mí sílẹ̀ fún Ọlọ́run mi. Iṣẹ́ tí Ọlọ́run rán mi kò ṣeé kọ̀. Ẹ fi mí sílẹ̀ fún Ọlọ́run. Ìtumọ̀ ẹ̀ nìyẹn. Ó lẹ́ni lérí ètò wa lẹ́ni ọ̀rọ̀ olórí wa Naomi náà ni mo tún wá lẹ́ni torí ó ti tó bí ọjọ́ mẹ́ta kọ̀ọ̀kan. Kò kúkú ṣe pé mi rí nǹkan tí mo kàn lè sọ, àmọ́ mo kàn rò wípé ká fi gbogbo ẹ̀ sílẹ̀ fún Ọlọ́run nítorí ọ̀rọ̀ olórí Naomi wa ká fi sílẹ̀ fún Ọlọ́run nítorí iṣẹ́ tí Ọlọ́run bá rán ni kò ṣeé kọ̀. Àwọn tó gbàgbọ́ pé kì í ṣe òjíṣẹ́ Ọlọ́run tòótọ́ àwọn ló mọ̀, àwọn tí ò dẹ̀ gbàgbọ́ àwọn ló mọ̀, àmọ́ òun náà ó ń bá tiẹ̀ lọ o. Lórí ètò wa tòní ó ní àwọn nǹkan kan tí ó ń ṣẹlẹ̀ tó sì tún ṣẹlẹ̀ tá a ti sọ sẹ́yìn títí táwọn èèyàn kan tó hàn tí ìgbàgbọ́ tọ́lẹ̀ tí ń padà sórí ọ̀rọ̀ yẹn. Ẹlòmíì á pè mí, ẹlòmíì á kọ tẹ́ẹ̀sì sí mi, ẹlòmíì á ṣe voice note ránṣẹ́ sí mi lóríṣiríṣi bẹ́ẹ̀ yẹn, ó pọ̀ káàkiri lóríṣiríṣi bẹ́ẹ̀ yẹn. Èmi fẹ́ wá máa àsìkò ti tó nísìnyí kí wá máa mú àwọn ọ̀rọ̀ yẹn kí wá mú ní ọ̀kọ̀ọ̀kan torí ọ̀pọ̀lọpọ̀ náà ni àwọn èèyàn fẹ́ mọ̀ ṣé lóòótọ́ leléyìí, ṣé lóòótọ́ leléyìí, ṣé lóòótọ́ leléyìí. Eléyìí tí èmi bá mọ̀ ń bẹ̀ òun lèmi máa sọ, àmọ́ lẹ́ni mo fẹ́ sọ àwọn kọ̀ọ̀kan nínú ọ̀rọ̀ yẹn lẹ́ni kó tún lè túbọ̀ yé wa sí dáadáa torí àwọn tó máa ń búlì yẹn, àwọn tó máa ń bú olórí, tó máa ń bú olórí Naomi, tó máa ń yẹ̀yẹ́ olórí Naomi. Bàbá wa kábíyèsí Ọ̀ọ̀ni ìrìṣà mo wólẹ̀ forí adé o. Òun ló ṣe èyí, òun ló rán wọn, òun ni ò rán wọn. Bàbá rán wọn kò rán wọn. Mo mọ̀ wípé tí bàbá ò lè rán wọn nírú iṣẹ́ burúkú bẹ́ẹ̀ yẹn, tó bá lè yẹ pé bàbá rán wọn nínú iṣẹ́ burúkú bẹ́ẹ̀ yẹn, bàbá náà á ṣe àtúnṣe. Àmọ́ mo mọ̀ wípé bàbá ò lè rán wọn nínú iṣẹ́ burúkú bẹ́ẹ̀ torí bàbá mọ̀ wípé àbùkù ló máa jẹ́ fún àwọn fúnra wọn. Nítorí èyí ẹ̀jẹ̀ jáwọ́. Mo ti rántí ọ̀rọ̀ kan ẹ̀yin tèmi kí n tó máa bá ọ̀rọ̀ mi lọ torí ó dàbí pé mò ń sáré jù, ẹ má yẹ kí n sáré jù. Kí n tó máa bá ọ̀rọ̀ mi lọ, arábìnrin kan wà tí mo fẹ́ kọ́kọ́ bá sọ̀rọ̀ lénìí. Èmi mi ò kí ń bú ènìyàn o, mi ò ń bá ènìyàn jà. Ẹlòmíì gan tó bá ti bú mi, tó bá jẹ́ pé nǹkan tó máa dùn mí ni, tó máa bí mi nínú ni màá ya mú kúrò, màá rí mú fún ẹ̀. Mi ì dẹ̀ ní blog ẹnìyẹn, mi ì dẹ̀ ní block ẹ̀, mi ì ní block ẹ̀, mi ì dẹ̀ ní ṣe nǹkan kan fún. Tó bá lè gẹ́lòmíì ni ẹ má bínú bí mo ṣe ro tèmi nìyẹn. Àmọ́ arábìnrin yìí YouTuber náà pé ó ń ṣiṣẹ́ lórí YouTube bíi tiwa yìí. Mo dẹ̀ mọ̀ wípé wọ́n ní ọmọ Yorùbá ni. Mo fẹ́ bá sọ̀rọ̀ lénìí nítorí wọ́n ti gbé fídíò ẹ̀ kan fún mi rí ní ìgbà yẹn tí ọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ láàrin bàbá wa Ọ̀ọ̀ni àti olórí Naomi wípé kí ìwọ nǹkan tó sọ ní ìgbà yẹn ó yà mí lẹ́nu gan wípé ọmọ Yorùbá kan tó dẹ̀ ń ṣerú ètò tó ń ṣe pé ó lè ṣe bẹ́ẹ̀. Mi ìfẹ́ dáhùn gbà yẹn, mo dẹ̀ fẹ́ dáhùn àmọ́ mo kúrò lórí ẹ̀. Mo wò ó pé ọjọ́ kan sì ń bọ̀ tó tún máa ṣerú ẹ̀. Eléyìí tó tún wá ṣe lísì yìí this time around tó tún ṣe kò dáa rárá tó. Mi ò jọ́ọ̀gì ẹ o, àmọ́ wọ́n ló pera ẹ̀ ní born again Christian. Wọ́n ní ó ń ṣe ètò kan, wọ́n ní ó ní oríṣi ètò méjì kan lóní. Wọ́n tiẹ̀ sọ wípé nínú ètò ẹ̀ kan
ó máa ń ṣe bíi ti Maureen Bádéjọ tó lè jẹ́ wípé ìwà tó wù Maureen Bádéjọ kò lè wu irú ẹ̀, kò dẹ̀ kí wúrú ìwà yẹn láéláé. Maureen Bádéjọ ó lè lo 8 hours lórí iṣẹ́ ẹ̀ ní Facebook ní YouTube, ẹ ní rí ìwà ìbàjẹ́ kankan lọ́wọ́ ẹ̀. Bọ́ọ̀rọ̀ bá ṣe rí nǹkan tó ń ṣẹlẹ̀ òun ló máa sọ. Arábìnrin yìí wọ́n ló imitate àbó ń kọ́pì Maureen Bádéjọ pé ó fẹ́ máa ṣe bíi tiẹ̀. Wọ́n ní ìgbà míì ó máa gbé iṣẹ́ Maureen Bádéjọ gan, ó máa gbé sórí channel ẹ̀ tó máa fi sọ̀rọ̀, tó jẹ́ wípé òun náà ó ń sọ̀rọ̀ sí àwọn òjíṣẹ́ Ọlọ́run, àmọ́ ó lójú àwọn òjíṣẹ́ Ọlọ́run tó yẹ kó máa sọ̀rọ̀ sí ìwà arábìnrin yìí. Mo ní ìrètí pé kí ìwọ arábìnrin yìí kó gbọ́ ìbẹ̀rẹ̀ ètò yìí, olójẹ́ kí kọ́kọ́ fẹ́ sọ ọ̀rọ̀ yìí kí tó bẹ̀rẹ̀ ètò mi. Mo ní ìgbàgbọ́ wípé kó gbọ́, torí ìgbà tí mo ta ní ìwọ kó yọ olórí Naomi kúrò nínú gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run tó bá lè máa fi ta ẹ̀yìn. Ta ní ìwọ láti súnmù gbogbo, kó súnmù olórí Naomi, kó súnmù gbogbo fọ́tò aṣọ ẹ̀ tí tó yẹ pé gbogbo àwọn YouTubers, bloggers, motivational speakers lórí YouTube ni wọ́n ti bá ìyá wa Erelu wípé kò yẹ kó kọ orúkọ kó ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn. Tọ́lẹ̀ ti sọ̀rọ̀ fún àwọn tó gbé aṣọ yẹn tó ń gbé síta wípé kò yẹ kó jẹ́ pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn nìkan náà máa rí nínú gbogbo bó ṣe yẹ ọmọbìnrin yẹn tó. Ó retí tiẹ̀ kó o gbọ́ pé wọ́n ti ní kó má bully ọmọbìnrin yẹn mọ́ lẹ́yìn ìgbà tí gbogbo èèyàn tó sọ̀rọ̀ sí màmá wa kí ìyá wa Erelu Oòduà mebẹ́ tinú adé tí gbogbo èèyàn sọ̀rọ̀ sí tán tí ìyá wa yẹn ṣe sọ wípé òun kọ́ lòun ṣe pé wọ́n fi ránṣẹ́ sóun ni, àmọ́ kò yẹ kí ìyá náà kó gbà á o, kò yẹ kó gbà á o, torí nǹkan téèyàn bá máa gbà, torí wọ́n ní tó bá rẹ́ni níṣẹ́ ẹrú àfijẹ́ tọmọ. Àmọ́ mi ìbá ti ìyá wa yẹn wálé nítorí ọ̀rọ̀ ti kúrò lórí ẹ̀. Àmọ́ ìwọ o tún wá láyàláyà, ó wá lọ gbé aṣọ tí olórí wọ̀ níjọ́ yẹn, tún wá lọ gbé síta, ó wá sùnmù gbogbo ẹ̀, ó wá kún bó ṣe sùnmù ẹ̀. Ẹ̀yin tèmi ìfẹ́kẹ́ lọ wò ó, àyà olórí bẹ́ẹ̀ léyìí afẹ́ tó 10 bó ṣe rí níṣẹ́ tọmọbìnrin tó ti sùnmù ẹgbà tán sẹ́yìn tán fi ránṣẹ́ sí mi. Mo ní ló wá débẹ̀ ló wá ń sọ̀sọ́kùsọ wípé ta ni ó oppress. Kí ni tiẹ̀? Kí ni tiẹ̀? Ẹni tó bá wù ú ló lè máa oppress. Jọ́ mo wà lórí mo ń rìkọ́ọ̀dù lọ́wọ́, màá pẹ́ padà. Ẹni tó bá wù ú ló lè oppress náà. Kí ni tiẹ̀? Ó wá lẹ́nu pàṣẹ níta lọ́yìn ta ló oppress. Ó wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí olórí, ó gbẹnu ẹ láti máa sọ̀rọ̀ sí olórí Naomi. Bẹ́ẹ̀ náà lọ́jọ́ kìíní àná wọ́n ní wọn kì í tó ní ojú oníka 10, wọn kì í ká oníka 9 jàre, wọ́n ní wọn kì í tójú oníka 9 báyìí ká. Ìwọ pé ṣe pàṣà, ó mú bàbá wa Ọ̀nìrìṣà kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ kí ìrùkẹ̀rẹ̀ kó pẹ́ lọ́wọ́ o. Ó ní bàbá wa ẹ̀kíní kẹ́bẹ, èkejì kẹ́bẹ, ẹ̀kẹta kẹ́bẹ, ẹ̀yin náà yẹra yín wò. Ó gbẹnu ẹ̀ ní ìgbà yẹn, ó mọ̀ pé ìsọkúsọ ló sọ. Ó tún bùṣe nísìnyí, ó tún bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí olórí. Kó jẹ́ ẹni tó bá ti lè dá sí ọ̀rọ̀ kó má dá sí mọ́. Kélé yìí arábìnrin yẹn kó jẹ́ ìgbẹ̀yìn tó máa dá orúkọ olórí Naomi àti Ọ̀nìrìṣà lórí ètò ẹ̀. Mi ní kó má sọ̀rọ̀ wọn o, àmọ́ mi kò ṣe pé kó máa búlì wọn, kó máa sọ̀rọ̀ ṣàkàṣàkà sí wọn, kó dẹ̀ máa yẹ̀yẹ́ wọn, kó máa ẹ̀rín ìranù. Wọ́n tẹ̀ sọ wípé oní another channel tó ti ń ṣe akọ́mọlédè, ó kọ́ ọmọlédè, ó kọ́ ọmọ láṣà. Ó yẹ kó kọ́ ọmọ láṣà o, kò yẹ kó ṣe akọ́mọlédè nìkan, ó yẹ kó kọ́ ọmọ láṣà. Nígbà tó bá wúrú ìwà wọn ni ó dẹ̀ fẹ́ pé ó fẹ́ kọ́ ọmọlédè, báwo ló ṣe fẹ́ gbọ́ èdè? Ṣé irú àwọn èdè náà tó fẹ́ máa fi kọ́ ọ̀yàn lórí ibẹ̀ nìyẹn? Kó lọ jáwọ́, kó ṣọ́ra, má jẹ́ kí irú ẹ̀ ṣẹlẹ̀ fún ẹ mọ́. Wàá rí gbogbo nǹkan tí àwọn bloggers, àwọn motivational speakers, àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ lórí YouTube, Facebook tó máa ṣe fún ẹ tó bá ti dọ́rú ẹ̀ wò níjọ́ mi. Àá lọ fẹjọ́ ẹ sùn, àá lọ fún sun ẹnìkan tó máa ṣe fún ẹ. Tó ti gbọ́, èmi ò ń bá àyàn jà, mi búyàn o, àmọ́ kó jẹ́ kí yẹn kó hùwà ọmọlúàbí, tó bá fẹ́ imitate, tó fẹ́ ṣe bí ti Maureen Bádéjọ, kó hùwà tí Maureen Bádéjọ máa ń wò, máa ń kààmú, máa ń hùwà kó fìyàn ṣe àwàdà, kó fìyàn ṣe yẹ̀yẹ́, kó ń yẹ̀yẹ́ èèyàn bọ̀rọ̀ bá ṣe rí ló ṣe máa sán. Ìyẹn gẹ́ ti bẹ̀ o, kó jẹ́ kó jáṣe mọ́ o.
kó dẹ̀ máa wo orí kó tó sọ̀rọ̀ kó tó dá sí ọ̀rọ̀ kó máa wo nǹkan tó ń lọ kó tó dá sí ọ̀rọ̀ ìyẹn jẹ́ ti tiẹ̀. ẹ̀yin tèmi lẹ́ni ẹ bá mi wo fọ́tò tí mo gbé sí orí ètò yìí ẹ jọ̀wọ́ ẹ bá mi wo fọ́tò tí mo gbé sí orí ètò yìí ṣe rí fọ́tò yìí ṣe ti rí bó ṣe rí bẹ́ẹ̀ yẹn ṣe rí olórí àti àwọn ẹbí olórí ní ìgbà àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ lọ sí ààfin tí Ọọ̀ni Ìṣà kábíyèsí Ọ̀jájàké tó pè wọ́n ṣe rí bí àwọn ẹbí ṣe rí ní ibẹ̀ ń bọ̀ mò ń bọ̀ ọ́ ṣe rí àwòrán yẹn ṣe ń wò bẹ́ẹ̀ yẹn ṣe rí bí wọ́n ṣe rí ní ibẹ̀ ṣe rí pé wọ́n jọ pọ́pà níbẹ̀ yẹn ṣe rí bọ́n ṣe múra bọ́n ṣe wà sí ìsìn yìí ṣe rí olórí ṣe rí ìyá olórí ṣe rí àwọn ẹbí olórí ṣe rí ẹ̀gbọ́n olórí ṣe rí bí gbogbo wọn ṣe wà ní ibẹ̀ yẹn mò ń bọ̀ o. ṣe rí gbogbo fọ́tò yẹn ṣe rí bí gbogbo wọn ṣe múra wá ṣe rí ìyá olórí bó ṣe rí bí sisi bó ṣe rí bí ọmọ kékeré ṣe rí wọn ní ibẹ̀ yẹn ṣe rí olórí fúnra ara ẹ̀ bó ṣe múra ẹ jọ̀wọ́ ní ìgbà àkọ́kọ́ tí bàbá wa Ọọ̀ni Ìrìṣà tó kọ́kọ́ máa pè wọ́n wá sí ààfin torí bàbá wa ti rí olórí níbì kan rí tẹ́lẹ̀ rí nígbà tí olórí Wúràọlá ò tíì lọ gẹ́gẹ́ bí mo ṣe sọ lọ́jọ́ yẹn olórí Wúràọlá ò tíì lọ ńgbà yẹn ni àwọn Christian association tó fi wá kí bàbá wa Ọọ̀ni nígbà yẹn olórí wà lára wọn ńgbà yẹn ìgbà yẹn ni bàbá wa Ọọ̀ni tó ti sáìtì olórí tó ti rí olórí tó ti fojú rí ìgbà tí Wúràọlá wá lọ tán ló wá ránṣẹ́ sí gbogbo àwọn ẹbí yẹn ṣe ti rí wọn ṣe rí wọn bó ṣe rí pé wọn ò jọ elébi pé wọn ò jọ pọ́pà wọn wà extremely poor gẹ́gẹ́ bí wọ́n ṣe wí wọn ò jọ pọ́pà wọn ò jọ elébi ṣe ti rí wọn ẹ̀yin tẹ́ ẹ máa sọ̀rọ̀ tẹ́ ẹ sọ wípé elébi ni wọ́n pọ́pà ni wọ́n kódìgà ni wọ́n ọmọ ojú ọ̀rọ̀ lárí ni wọ́n ṣé bó ṣe rí wọn níbẹ̀ yẹn ṣe é rí pé wọn ò jọ ọmọ ojú ọ̀rọ̀ lárí lọ́rọ̀ tá a ti sọ pé kò rí bẹ́ẹ̀ ẹ sì wà lẹ́nu ẹ̀ ẹ sì wà lẹ́nu ẹ̀ ẹ tún máa kọ́ sí orí mẹ́sẹ̀gì fún wa ẹ tún máa sọ fún wa ẹ tún máa sọ sórí ètò káàkiri ẹ tí ì jáwọ́ òun ni mo sọ wípé lè ní àsìkò ti tó pé màá tún fi hàn yín pé kí lẹ tún fẹ́ sọ sí yẹn o ẹ dẹ̀ tún ṣe pàtàkì tí mo tún fẹ́ fi hàn yín lórí ibẹ̀ yẹn ni wípé ṣé ẹ rí olórí Naomi ṣé ẹ rí bodyguard lẹ́gbẹ̀ẹ́ ṣebí ẹ rọ́mọ ọkùnrin tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn kí tẹ wá sọ wípé bàbá wa Ọọ̀ni nìkan ló gba bodyguard fólórí pé ó sì gba bodyguard fólórí ó sì ń sanwó bodyguard fún kìnìkan olórí Naomi ó ti ní bodyguard ó ti ní ẹni tó ń tẹ̀lé ṣé ẹlọ́kùnrin yẹn bó ṣe handsome bó ṣe lẹ́wà bó ṣe dáa tó bó ṣe kí tó ń tẹ̀lé olórí Naomi láti ìgbà tó ti ṣe iṣẹ́ ìránṣẹ́ láti kékeré kó tó di pé bàbá wa Ọọ̀ni gan fi ojú ara rẹ̀ rí kó tó di pé ó ránṣẹ́ sí wọn pé kán wá sí ààfin lólórí Naomi ti ń lo bodyguard tó dẹ̀ sanwó ẹ̀ ó dẹ̀ sì ń ṣe nǹkan ẹ̀ títí dọ̀là mẹ́ta ẹ dẹ̀ wá sọ pé pọ́pà ni wọ́n pé elébi ni wọ́n ẹ jẹ́ ṣọ́ra yín kẹ́ má jẹ́ kí Ọlọ́run kó gbá yín lẹ́nu tẹ́ ẹ bá jáwọ́ nínú ẹ̀ kò ṣẹlẹ̀ tó kàn mí o Ọlọ́run wà lókè o òun lórí tí mo gbé sílẹ̀ ẹ̀kan yẹn pé ìmọ̀ ọgbọ́n mi rè kọ́ Ọlọ́run o iṣẹ́ kan ẹ̀dáràn ní ẹ̀mẹ́jú kọ́ ìmọ̀ ọgbọ́n mi rè Ọlọ́run o orin yẹn nìyẹn o kẹ́ fi olórí sílẹ̀ fún Ọlọ́run torí iṣẹ́ tọ́lọ́run wọn kò ṣeé kọ̀ mo sì ń lọ ìyẹn jẹ́ tibẹ̀ kẹ́ rí òun mo ní kí n tún sọ fún yín wípé kẹ́ ẹ jáwọ́ nínú ẹ̀ kẹ́ má máa sọ bẹ́ẹ̀ mọ́ kò bí wọn nínú kò kan àwọn o àwọn àmọ́ àwa olólùfẹ́ wọn a fẹ́ máa gbọ́rú ọ̀rọ̀ yẹn mọ́ torí tẹ́ bá sì bẹ̀rẹ̀ sí ní sọ àwa náà a máa dá yín lóhùn ṣó ti yé yín a wà ń bẹ̀ fún yín ìyẹn jẹ́ ti ibẹ̀ bẹ́ẹ̀ yẹn o ẹ ṣé o ẹ̀yin olólùfẹ́ mi nísìnyí ọ̀rọ̀ kan wà tó ti ń jà bátúbátú ń bọ̀ jẹ́ kí n mu kọfí ni ọ̀rọ̀ kan wà o tó ṣẹlẹ̀ ní ẹnu ọjọ́ mẹ́ta yìí
ọ̀rọ̀ yẹn lóòótọ́ la gbọ́ wípé wàhálà ṣẹlẹ̀ láàfin trọ́bù láàfin nípa àpátímẹ̀ǹtì olórí. Bá a dẹ̀ ṣe gbọ́ ni wípé àwọn ayaba tó wà ń bẹ̀ yẹn wọ́n ń jà wípé àwọn làwọn fẹ́ lọ kó lọ sí àpátímẹ̀ǹtì yẹn, torí mo rò pé ní ibi tí wọ́n ń gbé ní ọ̀dọ̀ tí wọ́n tán ń gbé bóyá ẹ jọ̀wọ́ ẹ má tún bínú tí mo bá ṣe sọ ọ́ bí mo ṣe gbọ́ ni màá ṣe sọ ọ́ torí mi ò débẹ̀ o. Wọ́n ní yàrá ibi tó ń gbé tí ọba kó wọn sí tó bá kó fún àwọn ayaba pé kọjú sí mi kọjú sí ẹ, mi ì fẹ́ sọ bá àwọn olóyìnbó ṣe ń sọ bóyá slap me and slap you lẹ́nu yẹn náà tiẹ̀ pé fún mi, àmọ́ ẹ jẹ́ kí n sọ dáadáa torí wọ́n ní tó bá ràn yín níṣẹ́ irú wọn á fi gé ẹ̀tọ́ mọ́, ẹ má yẹ kí n sọ pé slap me and slap you, èdè yẹn ò dáa. Òyìnbó náà á sọ pé face me and face you, bẹ́ẹ̀ ni yàrá tó kọjú síra náà fún wọn náà ń gbé lóníkálukú wọn ń gbé, yàrá olórí nìkan ló ní apartment. So wọ́n wá ní pé bó lórí ṣe lọ nísìnyí tí wọ́n sì ló lérò wípé olórí ò padà wá mọ́ èní la rí kò sẹ́ni tó mọ̀lá o. Wọ́n kò tí ẹ̀rù olẹ̀ wọ́n ti gbà wípé olórí ò padà wá mọ́ lọ́kàn tiwọn lẹ́ni tó bímọ odidi ọmọ fún yàn àrólé tó bí fún yàn, wọ́n ní kò padà wá mọ́. Ó sì lè padà àti ìlè sọ àmọ́ ó sì lè padà àti ìlè sọ. Ẹ̀yin olólùfẹ́ mi tẹ̀ ń bi mí wípé mo sọ wípé olórí Naomi ń bọ̀ pé kò padà wá mọ́. Ṣé ẹ mọ̀ pé mi tí ì fún yín lèsì, àwọn nǹkan kan ló sì ṣẹlẹ̀ lọ́wọ́ àti ní ìdánilójú wípé olórí Naomi kò padà mọ́ o. A sì ń retí kí bàbá wa Ọọ̀ni kó sì dá wa lóhùn, àmọ́ ẹ sì jẹ́ kí n máa bá ètò mi lọ. Nǹkan tó wá ṣẹlẹ̀ ni wípé wọ́n ní wọ́n jà sí apartment yẹn pé èmi ló tọ́ sí èmi ló máa kó lọ síbẹ̀. Àwọn bá ti kọ́kọ́ gbọ́ ni wípé wọ́n ní Ashley sọ pé rárá o pé Ayaba Ashley ẹ má bínú o, Ayaba Ashley ó sọ pé òun lòun ní ibẹ̀ pé òun lòun máa kó lọ síbẹ̀. Wọ́n ní wọ́n wá ń jà sí bá a ṣe gbọ́ nìyẹn. Àmọ́ ṣé mọ̀ wípé èmi ò sọ̀rọ̀ nígbà tí mo gbọ́ ọ̀rọ̀ yẹn torí mo fẹ́ wà díẹ̀ fínífíní. Mo wá wà díẹ̀ dáadáa, mo wá rí mọ̀ wípé Ayaba Ashley tá à ń sọ yìí ó ń jà fún olórí Naomi ni o, kò jà fún ara ẹ o. Ṣé ẹ rí pé mo ti sọ lórí ètò mi rí wípé Ayaba Ashley kọ́ ló lé olórí kúrò láàfin, òun kọ́ ló dẹ̀ ní kí olórí kó kọ ọba sílẹ̀. Ayaba Ashley kò lọ́wọ́ sí o. Ọ̀rọ̀ Ayaba Ashley kan dàbí sábàbí kọ́lọ́njọ́ kó má yẹ ká ṣe kọ́lọ́njọ́ kó jẹ́ ká máa ṣe sábàbí ohun rere. Òun lọ̀rọ̀ Ayaba Ashley jẹ́ o, tí ẹ̀ kàn dàbí sábàbí ni, àmọ́ gbogbo ẹ̀ ó yé Ọlọ́run. Nítorí Ayaba Ashley tẹ̀ ń wò yẹn ọ̀rẹ́ ní òun àti olórí Naomi o, wọ́n fẹ́ràn ara wọn gan. Bí wọ́n fẹ́ràn ara wọn, ọ̀rẹ́ ní olórí Naomi àti Ayaba Ashley o. Ayaba Ashley fẹ́ràn olórí Naomi dáadáa lóòótọ́. Tẹ́ bá dẹ̀ rí o, gbogbo àwọn ayaba tá à ń sọ̀rọ̀ wọn yìí kò sẹ́nì kankan tó bá olórí Naomi jà o, kò sí o, kò dẹ̀ sí ẹnì kankan tó lọ́wọ́ nínú ọ̀rọ̀ nǹkan tó ṣẹlẹ̀ láàrin olórí Naomi àti Ọọ̀ni rìṣà o, kábíyèsí o, kò sí ẹnì kankan tó lọ́wọ́ sí o. Lóòótọ́ obìnrin tóbìnrin bá ti wà kò lè ṣe kọ́ máa jòwú, ṣe mọ̀ wọ́n máa ń ṣe dáadáa sí olórí, wọ́n máa ń kíra wọn. Wọn ò bá olórí jà ìjà ojú, olórí náà kò bá wọn jà ìjà ojú rí, àmọ́ wọ́n máa ń àwọn kankan wà lẹ́yìn o tó máa ń sọ̀rọ̀ lẹ́yìn o, tó máa sọ̀rọ̀ lẹ́yìn bíi pé à ń jowú ìlara síra wa. Àmọ́ ibi tóbìnrin táwọn obìnrin bá ti pọ̀ sí jù kò lè ṣe kó má rí bẹ́ẹ̀. Ṣé ẹ̀dẹ̀ wá rí o ẹ̀yin tèmi lára àwọn ayaba yẹn tó bá ti ń sọ̀rọ̀ olórí lẹ́yìn, ara wọn náà ló tún lọ sọ fún un. Gbígbà yìí ni mo dúró sí tí mo rí gbogbo ẹ̀. Mo sọ fún yín pé olórí máa mínísà sí mi bí mo dẹ̀ ṣe ń sọ̀rọ̀ ní ìsínbà yẹn sọ pé olórí ló rojọ́ fún mi, olórí òkúkú bẹ́ẹ̀ mi sọ̀rọ̀. Ó wà lọ́wọ́ mi àti ọwọ́ Ọlọ́run ọba tí n bá purọ́ olórí ò bẹ́ẹ̀ mi sọ̀rọ̀. So oníyan Ayaba Ashley tí gbogbo wa rò wípé èèyàn burúkú, Ayaba Ashley ò kìí ṣe èèyàn burúkú o, ó nífẹ̀ẹ́ olórí dáadáa o, ó dẹ̀ máa ń kí olórí, ó dẹ̀ máa ń lọ sọ́dọ̀ olórí, ó dẹ̀ máa ń ṣe dáadáa sí olórí. Ìjà apartment tí tán sọ pé apartment olórí yẹn kò já láti pé kóun fúnra rà ń kó síbẹ̀ o, ó ń ja ìjà yẹn gẹ́gẹ́ bí mo ṣe gbọ́ pé olórí ló ní pé kò sẹ́ni tó máa wọbẹ̀. Bọ́ọ̀rọ̀ yẹn ṣe gẹ́ nìyẹn o, àmọ́ ṣe mọ̀ nǹkan tá a gbọ́ ọ̀tọ̀, nǹkan tó ṣẹlẹ̀ ọ̀tọ̀. Ìgbà tá a bá wà díẹ̀ dáadáa la máa gbọ́ òtítọ́ tó wà ń bẹ̀. Bẹ́ẹ̀ mi ṣe gbọ́ náà ni mo ṣe sọ yìí o, wípé
Olori Naomi ló ń ja ìjà apartment yẹn fún pé òun kọ́ ló ní apartment, pé olórí ló ní o, pé kò sẹ́ni tó máa gba apartment olórí ní ẹ̀yìn ẹ̀. Káre o Ayaba Ashley adúmọ̀ra dán agùntàṣọ́ obìnrin. Káre o, ọmọ dáadáa ni Ayaba Ashley, èèyàn dáadáa ni, obìnrin rere ni. Àti gbogbo àwọn ayaba tó kù náà, mo kí gbogbo yín o, ẹ kú iṣẹ́ olúwa, ẹ kú iṣẹ́ ti yín o, ẹ pẹ̀lẹ́ ń bẹ o, mo kí gbogbo wọn láìkó ẹnìkan o, gbogbo àwọn olólùfẹ́ Olori Naomi ni wọ́n o, mo kí gbogbo yín o. Ọ̀rọ̀ ìyẹn ti lọ bẹ́ẹ̀ yẹn o, ìyẹn ti lọ bẹ́ẹ̀ yẹn o. Ẹ̀yin tèmi nísìnyí ẹ jẹ́ ká gbọ́ ìkéde kí n tó sọ. Ẹ kú dédé àsìkò yìí o, ẹ̀yin ènìyàn wa nílé lóko lẹ́yìn odi. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, èmi ni akọ̀wé wa létò Dédé Èkìtì, Ayaba Ògúndọ̀là. Mo ní kí n fi dédé àsìkò yìí láti rán gbogbo yín létí wípé lórí ètò wa a máa ń báyọ̀ ṣe ìpolówó ọjà. Lórí ètò wa tẹ́ bá fẹ́ ṣe ọjọ́ ìbí, a máa ń báyọ̀ ṣe ọjọ́ ìbí pẹ̀lú owó táṣẹ́rẹ́ ni, àbí ẹ bímọ, ẹ fẹ́ jẹ́ ká bá yín kọ́ ọmọ jáde, ẹ fẹ́ jẹ́ ká bá yín polongo, gbogbo ẹ̀ pátápátá òun la máa ń báyọ̀ ṣe. Àbí ẹ fẹ́ rántí ènìyàn yín tó ti lọ, ẹ fẹ́ rántí wọn, gbogbo ẹ̀ pátápátá òun la máa ń ṣe lórí ètò wa ètò Dédé Èkìtì pẹ̀lú Yorùbá. Pẹ̀lú owó táṣẹ́rẹ́ làwọn máa ń béèrè o, àwọn ò ń béèrè owó tó pọ̀. Bẹ́ẹ̀ bá dẹ̀ ṣe fẹ́ òun la ṣe máa bá yín ṣe. Tẹ́ bá fẹ́ jẹ́ ká gbé sórí ètò wa ni, àwọn bá yín gbé sórí ètò wa. Tó wá dẹ̀jẹ̀ wípé ẹ fẹ́ jẹ́ ká bá yín fi ránṣẹ́ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín ni, gbogbo ẹ̀ pátápátá la máa ń ṣe. Tẹ́ bá dẹ̀ fẹ́ pè wá lórí móhùnmáwòrán tẹ́ ń wò yìí, ẹ máa rí nọ́mbà wa ń bẹ̀, ẹ máa rí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa, ẹ máa rí ń bẹ̀. Tó bá dẹ̀jẹ̀ wípé fẹ́ kàn sí wa ni lórí mail wa, lórí móhùnmáwòrán tẹ́ ń wò yìí náà, ẹ tún máa rí mail wa, ẹ máa rí ń bẹ̀. Tẹ́ bá pè, ẹ máa rí èmi akọ̀wé wa, ẹ máa rí mi bá sọ̀rọ̀. Tẹ́ bá dẹ̀ rí mi bá sọ̀rọ̀, ẹ máa rí olóòtú ètò wa Ayaba Táíwò, ẹ máa rí wọn bá sọ̀rọ̀. Tẹ́ bá dẹ̀ tún pè náà, tẹ́ bá rí wọn náà bá sọ̀rọ̀, ẹ máa rí alásopọ̀ ètò wa Grace Anthony, ẹ máa rí àwọn náà bá sọ̀rọ̀. A dẹ̀ tún máa ń báyàn ṣí òpó wẹẹbu, bẹ́ẹ̀ bá ṣe fẹ́ wọn la máa ṣe. Ẹ má gbàgbé o, mo tún ní kí n sọ fún yín wípé a tún ti wà lórí Facebook o. Tẹ́ bá fẹ́ ṣe gbogbo ẹ̀ pátápátá, a tún ti gbé lọ sí orí Facebook, ẹ lè kàn sí wa náà bẹ́ẹ̀. Bí bá ṣe fẹ́ òun la ṣe máa bá yín ṣe o. Mo ní kí n dẹ̀ tún fi dédé àsìkò láti dúpẹ́ lọ́wọ́ gbogbo yín, ẹ̀yin olólùfẹ́ wa, pẹ̀lú ìfẹ́ tẹ́ máa ń ní sí wa, láti máa bá wa wo ètò wa, láti máa bá wa pín ètò wa, tẹ́ máa ń bá wa pín káàkiri. Ẹ ṣé púpọ̀, Ọlọ́run náà á nífẹ̀ẹ́ gbogbo yín o. Mo dẹ̀ ní kí n tún rán yín létí gbogbo ìgbà àti àsìkò tẹ́ bá ti ń wo ètò wa, ẹ jọ̀ọ́ máa bá wa tẹ like, ẹ máa bá wa tẹ ìfẹ́, ẹ máa bá wa nífẹ̀ẹ́, ẹ dẹ̀ tún máa bá wa pín, ẹ máa bá wa pín gbogbo ẹ̀ pátápátá tá à ń ṣe láti gbé ètò àti àṣà wa láti gbé lárugẹ. Òun ló jẹ́ ká máa ṣe o. Ẹ ṣé púpọ̀, ó dì sí, bye bye. Ó ṣeun o, Ayaba Adépọ́nmilé Ògúndọ̀là akọ̀wé wa, ó ṣé o, wé àrùn gbé sọmù kéè ṣe bí ọmọ o. Ẹ̀yin tèmi láfikún, tẹ́ bá rí ẹni tó ní ìtàn kan àbí kejì, ẹ fi ránṣẹ́ sí wa o, tán lè fi ṣe àríkọ́gbọ́n, àbí bóyá ìkọ̀kọ̀ náà ṣẹlẹ̀ tẹ́ fẹ́ ká bá yín sọ lórí ètò wa, a bá yín sọ o, a lè bá yín pé àwọn èèyàn pàtàkì, èèyàn gidi, èèyàn yìí, àwọn tó ti ní ìmọ̀, tó ti ní òye láti bá wa dá sí. Ẹ má gbàgbé o, bẹ́ẹ̀ yẹn ni kẹ́lẹ̀ tún pàdé wa náà lórí Facebook gẹ́gẹ́ bó ṣe wí, a máa ń gbé ètò wa sílẹ̀ náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan Facebook page. Ẹ̀yin tèmi, ṣe rí wọ́n sọ pé olórí ó ń padà, olórí ò padà. Tẹ́ ń bi mí wípé ṣebí ìyá Ayaba Táíwò ọmọ Èkìtì kété pé mo sọ wípé olórí ń padà, pé olórí náà wá dà báyìí. Lóòótọ́ la sọ̀rọ̀ wípé kí olórí padà. Màá máa sọ ní gbogbo ìgbà, mo dẹ̀ tún máa tún sọ ní ẹ̀ẹ̀kan sí pé kí olórí padà. Gbogbo wa la sọ̀rọ̀ lábẹ́ olórí wípé kí olórí padà. Tí ìgbà tí olórí dẹ̀ ṣe tán láti padà, táwọn ẹbí tán dẹ̀ sọ pé nǹkan báyìí ni àwọn fẹ́ láti ọ̀dọ̀ bàbá wa Ọ̀nìrìṣà, kábíyèsí wa Ọ̀nìrìṣà. Láti ìgbà yẹn àdẹ̀ tí gbọ́ nǹkankan láti ọ̀dọ̀ bàbá wa Ọ̀nìrìṣà. Kábíyèsí o Ọ̀nìrìṣà àdìmúlà àrólé Oòduà, ọba, mo kí ọ o. Ọba kò mọ̀ tí tọ́ ìjáyè rẹ̀ mo mẹ́ ìbẹ̀rù rẹ̀,
ọmọ yàdá lóhùn o kábíyèsí aláyé. Amòké sí ọ ò àbá ọ̀ní ìrìṣà amòtúnké sí ọ ò jàre ọba kò mò ti tọ́ ìjàyè rẹ̀ mo mè ìbẹ̀rù rẹ̀ ọmọ yàdá lóhùn o. Èmi ayaba Táíwò Adébáyọ̀ ọmọ Èkìtì kété mo gbẹnu sọlẹ̀ ní gbogbo àwọn obìnrin ọkùnrin gbogbo àwọn ọmọ ilẹ̀ Yorùbá àti gbogbo àwọn Nàìjíríà tán kò ṣe Yorùbá nìkan ló ní ìfẹ́ Olórí Naomi. Olórí Naomi ó dàbí Lady Diana ní ìlú United Kingdom ni tí gbogbo ọmọdé àgbàlagbà ló fẹ́ràn ẹ̀. Àwọn gan tó ń ṣe bíi pé wọn ò fẹ́ràn Olórí Naomi gan tó bá sọ̀rọ̀ mẹ́ta láì dá Olórí Naomi wọ́n á sọ méjì ẹ̀ wọ́n á sọ ní dáradára síbẹ̀síbẹ̀ náà wọ́n sì nífẹ̀ẹ́ ní apá kan ká tó sọ pé gbogbo àwa ta nífẹ̀ẹ́ mi ìfẹ́ kí mi ìpè ẹnì kankan lè ní wá sórí ètò yìí àmọ́ a sì ń bọ̀ bàbá láti wá pè yín lẹ́ẹ̀kan sí bàbá ẹ lọ ṣe àtúnṣe o wọ́n oníwà ń sọ o eléyìí ń sọ o àwọn òjíṣẹ́ Ọlọ́run sọ gbogbo ènìyàn ń sọ o wọ́n ní pé kẹ́ mú ìyàwó yín padà ẹ jọ̀wọ́ bàbá a fẹ́ aburú fún yín o ẹ gba ìyàwó yín padà o a bẹ̀rẹ̀ láti máa tún gbìyànjú díẹ̀ sí bóyá bàbá wa èyí lè gbọ́ tiwa ẹ gba ìyàwó yín padà o torí a fẹ́ kí aburú ṣẹlẹ̀ sí ẹ̀yin o ọmọ tó dẹ̀ wà láàrin yín ẹ jọ̀wọ́ bàbá ẹ má jẹ́ kán tọ́ ọmọ yìí níta o bí Olórí Naomi bí ò bá tiẹ̀ wá gbé nínú ààfin ẹ lọ ra ilé tó tóbi ẹ lọ ra ilé tó tóbi ẹ lọ ra fún Olórí Naomi lórúkọ yín kẹ ẹ lọ ra fún àti ọmọ ẹ̀ kán máa gbébẹ̀ kẹ ẹ dẹ̀ máa lọ síbẹ̀ bó dẹ̀ jẹ́ wípé ẹ gbé ìyàwó yín àti ọmọ yín lọ sí òkè òkun ni kẹ ẹ lọ gbé wọn pamọ́ síbẹ̀ kẹ ẹ lè wá máa travel lọ síbẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan kẹ máa wò wọ́n bàbá ẹ jọ̀wọ́ ọba kò mò ti tọ́ ìjàyè rẹ̀ mo mè ìbẹ̀rù rẹ̀ ọmọ yàdá lóhùn o. Bàbá wa onírìṣà ẹ̀bẹ̀ mi ẹlẹ́ẹ̀kíní leléyìí o mo sì ń padà bọ̀ o ẹ̀yin tèmi ẹ jọ̀wọ́ o ẹ bá mi bẹ bàbá o ẹ̀yin tó bẹ̀rẹ̀ jẹ́ pé apá bíi ni clip tẹ́ lè gbé láti jẹ́ kí bàbá kó gbọ́ tẹ́ mọ̀ ọ́n ṣe ẹ jọ̀ọ́ ẹ bá mi yọ kẹ́ bá mi fi ránṣẹ́ sí bàbá o kábíyèsí Ọ̀ọ̀ni lẹ́ẹ̀kan sí akéésí ọ ò bàbá onírìṣà akéésí ọ ò jàre ọba kò mò ti tọ́ ìjàyè rẹ̀ mo mè ìbẹ̀rù rẹ̀ ọmọ yàdá lóhùn o mo mọ̀ pé o gbọ́ èdè mi dáadáa o bàbá ẹ̀yin tèmi ẹ ṣé mo dúpẹ́ o ètò mi náà ti parí báyìí mo ti ń fi sí òpin mo dẹ̀ ti lọ sílé olówó orí mi ní Ìlàwẹ̀ Èkìtì gẹ́gẹ́ bí ìṣe mi o ìyẹn kún o ìyẹn rá o òpàdé ìpọ́jà ẹ̀múrin àríra ayé gbé síbi rẹ̀ o mo lọ sí Èkìtì o ó ti dì sí o.